tégún bá ti dé eré ti dé ẹ̀yin mopo standard right lébè wọlé dé eré ti dé everybody standard right eégún lébè ti dé everybody standard right eégún lébè ló ń bọ̀ everybody standard right eégún yìí o eégún ọlọ́pàá dàmọ́yánlá eégún yìí o ìdí bàbá lọ́mọ boko eégún yìí o àtúntìlé wọn lérè sẹ́ eégún yìí o ayana fitu fútu láì orégún obẹ́rí ṣòfẹ́ ṣẹ́gun di sójà lébè ìtì moko kò kí n bínú kò dẹ̀ kí n jà ó yá ẹ focus tòkè tilẹ̀ ó cost ẹ má lọ máa jealous lébè ló tún gbé first ó yá ẹ focus ẹ má lọ máa jealous tòkè tilẹ̀ ó cost lébè ló tún gbé first eégún lébè ló ń bọ̀ lébè ìtì moko eégún tí ò jẹ́ ṣókò àmọ́ tó bá dé ó máa rérò eégún lébè ló ń bọ̀ lébè ìtì moko eégún tí ò jẹ́ ṣókò àmọ́ tó bá dé ó máa rérò eégún yìí o eégún ọlọ́pàá dàmọ́yánlá eégún.
Orúkọ mi ni Olóyè Wàlíù Ọlájídé Ojúkọ, olóòtú gbogbo ìlú Ọ̀tà, ọmọ Ìgàchímókò Ọ̀tà. Èní ni ọdún eégún tá a ti bẹ̀rẹ̀ láti bí oṣù bíi mẹ́rin márùn-ún. Eré yẹn kan lébè Ìtìmókò, ìyẹn tó jẹ́ eégún wa ní Ìtìmókò. Àwa ará Ọ̀yọ́, Ọ̀yọ́ ò ní gbó lórí, ọmọ Bàmárà, ìyẹn là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ẹ dẹ̀ rí i pé Ọ̀tà ti yàtọ̀ léni o. Wọ́n ṣe máa ń sọ ní eégún tí ń jó ti lébi ọ̀kan ni o, èyí tó mọ̀ràn bíi láàbò pọ̀. Ẹ rí i pé gbogbo Ọ̀tà ní lébè ti gbà lénìí, bó dẹ̀ ṣe máa ń rí nìyẹn. With due respect, ọ̀ndà bá ti ṣeré ọdún ti parí. Mi ò fi ṣe gbéraga o, ṣùgbọ́n ẹ̀ka yàwó kú ìwà lẹ̀ o. Ẹ mọ̀ pé ikú wà ẹ̀bẹ̀ o. Ẹ mọ̀ pé lébè ó ti parí ọdún o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí dèní. Ọlọ́run á dẹ̀ tún máa dá wa sí. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. A ṣe nígbà la máa ṣe. Àṣírí wa bò. Gbogbo ọmọ Ìtìmókò lénìí, wọ́n náwó, wọ́n gbìyànjú. Níbi tá rẹ̀ ti rí owó yẹn táṣírí wa gbogbo wa ti ń bò. Ọlọ́run ò ní jẹ́ kó tú. Ẹ bá wò wá sìn. Àtàwọn tó wà nílùú òyìnbó, wọ́n wá ẹlòmíì wá láti Canada, wọ́n wá láti America, wọ́n wá láti UK. Wọ́n ṣe wà ń bí nìyẹn tá à ń ṣe ọdún ìlénìí. Orúkọ tèmi ni Olóyè Ọmọọba Ṣẹ́gun Òjòló Ojúkọ. Orúkọ mi ni Ọmọọba Kọmọláfẹ́ Jamiu Ọlátúnjí, baálẹ̀ Ìpamẹ̀sán Òkè Ọ̀tà. Ìjókòó wa pẹ̀lú ayẹyẹ tí à ń ṣe ní ọjọ́ èní ní eré ọdún egúngún lébè Ìtìmókò, tí ó jẹ́ kan gbòógì nínú egúngún alágbádá lọ́tà, tí ò kì í ṣe eégún ẹgbẹ́, tó jẹ́ eégún ẹbí ni. Lórí alágbádá tó wà ó pọ̀, wọ́n máa ń ṣọdún ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ níjọ́ Sunday ni. Ṣé ẹ mọ̀ pé ìdílé oríṣiríṣi ló wà? Ní ìdílé tiwa ti Ojúkọ ni àwa ń jẹ́. Nínú Ìtìmókò yìí náà, aláwọn Adégúnlẹ̀, aláwọn Fátúsì, bẹ́ẹ̀ báyìí wà nìyẹn. Ìdílé kẹrin, bàbá ṣe lágbára tó ni ọdún ogun ṣe máa ń rí. Ìgàchímókò ọ̀tọ̀ ni. Lébè jẹ́ ìpínlẹ̀ tí n bá sọ dáadáa, because ẹbí tó ní lébè ọ̀wọ́n ni aṣíwájú gbogbo ọ̀jẹ̀ parapọ̀, tó jẹ́ ọlọ́pọ̀ndà, tó jẹ́ wọn lọ́ dominate, wọn lọ́dẹ̀ wà ní kíá eégún di ènìyàn aláṣẹ eégún nílùú Ọ̀tà. Ọlọ́pọ̀ndà kẹ́ni bàbá eégún. Inú Gàwá náà ni olórí eégún ti ń jáde, ìyẹn ni Ẹ̀gẹ́. So eégún tó ń ṣeré lénìí, àwọn eégún tó ti wà
láti ìgbà tí eégún ti délùú Ọ̀tà ni. lébe tẹ bá gbóríkẹ wọn ní àwòdá ará ìlérò ọmọ àjògì bí gbàkọ kòjó baálẹ̀ pàtẹ́wọ́. Òjò tán baálé ilé tu wọlé wọ òdáṣọ dátọ̀lẹ pẹ̀lú abaṣọ gbé kókó hánu orílẹ̀-èsì gbé tí aṣọ baba Kàfárù tí kọ́mọláré ní ọ̀dọ̀ wa ń bí damask ni àwa máa ń lò pé ní ti aṣọ òní igun alágbádá ní ìlú Ọ̀tà yìí kò tí sí lébe àwa ni number 1 ẹ̀rí bí ìgboro ṣe rí a máa ń calculate bí ọdún ṣe rí ni o 1 number 1 number 2 àmú number 2 rí ìyẹn lébe tí mo kò number 1 la máa mú ní tèrè ni o ní taṣọ ni o ní ti ká ẹ ṣáà rí gbogbo ẹ̀ bóyá lọ so owó tó lọ nínú gàyè nínú lẹ́ni lásán yìí hundreds of millions ni. eégún tó jẹ́ pé tẹ bá rí ẹ̀rí dùnú ẹ̀ráyọ̀ nímúra ẹ̀ tún rí jó tó máa wùyàn lọ́kàn tí ọkọ̀ èèyàn máa balẹ̀ pé ṣéégún ní ìṣá ìyẹn bí eégún lébe bó ṣe ń dára sí ìkànnú apá ìrìn àjò lébe lẹ́gbọ́ lẹ́nu mi. ọkà ló mi máa rọ mọ́ kókó eré ló mi máa bá àwòdárò ìdí àwò. àwòdárò náà lérò. alárò òrírí ládé jọ yí. àwòdárò náà òdì ìdí ọjọ́ lọ. ọmọ àdókò níbi owó gbèsò ọ̀rọ̀ gbàgbé máa lò níṣẹ́. ìgbà dókò lárò àgbẹ̀ ìgbà tó bá yà lárò ẹni. Oh,
àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí rẹ̀ ò ní tú lójú àtìlẹ́ àtọ̀nà lọ́bí ìjọ lógìnì wọ́n máa fi rẹ̀ ó máa ṣe nìkan tó òní arábó sí lẹ́nu ó gbé ọlọ́lọ́ ọ̀lẹ́gẹ̀wò ọlọ́lọ́ ọ̀lẹ́gẹ̀wò bí bẹ́ẹ̀rẹ̀ bò wá. Àlàní oníṣẹ́ wo ọlọ́gbà mi èrì tó fún bàbá ẹlòmíì. Ìbòdúkọ bí àdá bàbá mi nù. Igi jẹ́gẹ̀dẹ̀ balẹ̀ wọ́n ti di abàṣọ rẹ̀ gbilẹ̀. Ọmọ àbàtà kẹ́mọ́ wúlẹ̀ dùn ọmọ abẹ́kọ̀ ti tọ́ yẹn mú. Ìbàdàn dọ́dẹ̀ yìí ọlọ́pàá ọ̀dà àmọ́yọ́ lọ́dún kágun jọ́dọ̀. Ìbàdàn àmúrò ní Màgàdà. Dàdá ò lè jà mọ́ dàdá sí lábùrò tó gbójúlé. Ìbà fún ẹni jẹ́ ìtọ́jọ́ o. Ìbà fún ẹni tẹ̀ kí ìtọ́jọ́ lọ́jẹ̀. Ìbà tẹ̀dí mọ́lẹ̀ ẹ̀rọ rẹ̀. Onílẹ̀ rẹ̀ mọ ẹ̀yà ìjúlẹ̀ yìí. Ọmọ ṣé wọ́n ọlọ́bẹ̀ lọ́rọ̀ gbogbo rẹ̀. Àtọ̀dábò bá délé ilé àtọ̀dábò délé àìtètè délé iṣẹ́ àwọn ọmọ làkọ́kọ́ máa ń jẹ́ ọ̀dàkùn máa ọrùn wọn nítorí ara ilé o omi pàkìtì ọ̀nà pàkìtì mi lórí ìpàdé omi òun ọ̀nà wọ́n bẹ̀rẹ̀ wọn sí mẹ́rin gbọ̀ngbà ìbẹ̀rù lẹ́nu kótó lórí àwọn báyọ̀ sí lẹ́nu wọ́n pè ọ̀lẹ́lẹ́ ọ̀lẹ́kẹ̀ wọn ọ̀lẹ́lẹ́ ọ̀lẹ́kẹ̀ wọn bí bàbá èbò wa. ó ṣe ìlú àfojú rẹ̀ wẹ̀ lóde ọkùnrin. Ọjọ́rò
bàbá wọn lóbi wẹ́rẹ́ kéde. ẹrú oníṣàn wọn yìnbọn dé ìwòfó níṣàn wọn yìí ọmọ bíbí náà bò gbàgbà mọ́. yọmọdé kọ níbi owó gbé sàwọ́dà oṣooṣù àfojú rẹ wẹ̀ lóde àjẹgbà fojú rẹ wẹ̀ lóde ibẹ̀ ni mo gbé sẹ́nu kó tó lórí àwọn bọ́ọ̀sì mi lẹ́nu ló pé èrè o là ń fọmọ ayò ó ṣe ọmọ oníṣẹ́ owó dàmọ́ ayò. ọlọ́pàá dàmú yán lọ́mọ ẹranko yáyọ ilẹ̀ báyìí kan ó di. ọ̀nà ọjọ́ mọ̀lẹ́ ní kan níbẹ̀ ní àgbà lóbìnrin àmì lẹ́yìn tí a máa sọ̀rọ̀ ẹ̀yọ̀. ọ̀yọ́ nínú ọ̀yọ́ nìwọ kájọ máa yára wa ni o. ọ̀yọ́ tètè lórúkọ àkíkòkè. kọ́kọ́lá mú bọ́bá lọ́lọ́dún ọ̀yọ́ ọmọ orúkú nítorí kẹsù. ọmọ àjọ mi gíga kan ó tó ti mọ̀ pé mi ọjọ́ lẹ́yìn ìjọba ọ̀pọ̀ ó lè lẹ́yìn wọ́n kọ́ ọ̀pọ̀ ìlú máa rántí àwọn ejò ní ti kíníkíní torí ilé ìran ọlọ́kan wọn máa ti bí pọ̀pọ̀ wọ́sà adébọ́sùn èyí eléyìí ti ń sọlẹ̀ ọjà láwùjára ìjẹ́bí kò bá pẹ̀lú ọ̀sẹ̀ ilẹ̀ yìí bá ẹ̀mí jẹ́ ọlọ́jà adéwálé o àwọn òfẹ́lẹ́ o ibẹ̀ ni mo gbé sẹ́nu kótó lórí àwọn kọ́sí mi lẹ́nu máa gbé lẹ́ni o olóko ayọ̀ ṣẹ̀ṣẹ̀ òbílà irúgbó olóko wa. hello gbogbo ẹ lábala yẹn bọ́ sójú kan gbogbo ẹ lábala gbogbo ẹ lábala yẹn ẹ bọ́ sójú kan lábala ẹ bọ́ sójú kan ẹ lè bẹ ṣeré o. hello gbogbo ẹ lábala ẹ bọ́ sójú kan ẹ bọ́ sójú kan. ìgbà lẹ́kùn mọ́lò wà láyé. ẹ jọ ẹ fi lóde láàyè ẹ bọ́ sójú kan. ẹ fi lóde láàyè fojú ẹ̀yọ́ méjì ẹ bọ́ sójú kan. lébè tí wàá
túraká lébè túraká lébè túraká lébè túraká.
wá dá wa sí aṣọdúnmọ́dún aṣoṣùmọṣù àṣeyẹ àtúnṣe mi tówó tọmọ àtàláfíà tó ń jẹ́ baálé ọ̀rọ̀. àti gbogbo ọ̀wọ́n tó fi ọ̀nà lẹ̀ iṣẹ́ lẹ̀ tán wá darapọ̀ mọ́ wa lénìí tán bá a ṣe ọdún eégún lébè 2026 adélébárí àrènàkórè àkòyà ibi tó bá tún di ọdún tó ń bọ̀ àti ilé lówó àti ilé lọ́mọ àti ilé ní gbogbo oore bó ṣe máa rí ni arúgbó wa gbé wa. wọ́n ní ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń rí àwùsà ọdọọdún là máa ń rí ọmọ òbí ní orí àtẹ. ọdún yìí àmọ́ àsàn àsówó àsàn àsọmọ àsàn àsàlàáfíà. ìtì mú kó fàmìlì ajá ń ṣọ́dún eégún mi. ìtì mú kó fàmìlì àbúrò àjọ akú ọdún ẹ̀mí àṣẹ gbọ̀ngàn tó bá tún di lọ́dún tó bọ̀ kátìjọ péjúṣe ayé tóbi ẹ̀ máa wò balẹ̀ kọ́lá ẹ̀ máa wò lẹ̀ ayé tóbi wá bíbọ̀ gbogbo kọ́lá lọ́wọ́ ẹ̀ ló ọba sílẹ̀ máa wò lẹ̀ ìṣọ̀lá bàbá mi adédayọ̀ ẹ̀ máa wò lẹ̀ sílẹ̀ kábíyèsí ẹ̀ tótóbi yàrá ọba arọ́bà fílẹ̀ bàbá sílẹ̀ máa wọlé sílẹ̀ máa wọlé orí adé lórí ẹ̀ ó gbọ́ àjọ àṣẹ.